àmọ́ tó mú mi tí wo ìdìbí lọ́dọ̀ Wasiu ó dìsáàbù kí n lọ fún ohun tó ṣe fún mi tó dàgbà náà ní ìní àníyàn tèmi náà mú rí iyọ̀ ayé àti gbogbo wa ni mo ní wàásù ní máa dìwìn lẹ̀ kí ayọ̀ wá kí kó sì nìyẹn ẹ̀kọ́ ọ̀dẹ̀ báyìí tá kó sì máa bọ̀ táwọn ẹ̀ka ìsọ bí ọ̀gbọ́dọ̀ lọ nítorí pé àǹbò bí ọ̀gbọ́dọ̀ ti ṣe ọ̀yẹ́ wá dùn kó sì ní lọ́tún sì ṣe ọmọ nìyẹn wá kú dákun sí ní tá à ń ṣe látọ̀ ọ̀hún. ọ̀rọ̀ tẹ́ wá ń fà yìí ní ìsìn ọ̀rọ̀ tó di wà before kí n lóye tẹ̀ ní tí ì sì mà tí ì mà bẹ́ẹ̀ bí ewu social media ìjòkó ń bẹ̀ òun ni wọ́n kó wá bá mi àǹtìláni àtàrí sunkúnná tó yàbá ẹ̀yìn náà tó wà ní ọ̀rọ̀ kan lórí social media ẹ̀dá ọ̀pọ̀ ẹ̀bá wa ní ẹbí ọ̀rọ̀ yìí o evidence dà láti ń pọ̀rọ̀ yìí díjẹ́ tààtẹ̀ ní mo bí dìde wọ́n rẹ̀ dìde ìdìbò sọ fájú àṣẹ ìtẹ̀sí náà kí ọba ṣe tí àwọn ìtẹ̀kù ọ̀gá bá fẹ́ sọ pé àfikún kazeu ìjọ náà sọ fún mẹ̀láìkà àgórí balẹ̀ fádámà tó lè sáfún kò fọ́rọ̀. èdè kí mo gé àdídé skèlè bí ní kí tí mo rí bí kí mo dá ìzọ̀rẹ̀ lẹ́zọ̀nà kéwù rí. alájọ ọlọ́run lọ́wọ́ dá inú tọ́lọ̀ ń dá tí wọ́n fẹ́ ìsìnkú. ó yìí lè ta òun bí rárá òun rí fún pílánẹ̀ tí àìforíbalẹ̀ ṣètánù ọwájọ́ tàfọ́. ìyálẹ̀ dáhùn sókè ọ̀rọ̀ àìrìnlẹ̀ kò kí ọlọ́pọ̀ tàbí kọ́ ọlọ́run náà mo bá sì lọ́wọ́ òwò ìyọ̀mọ̀ ṣe sọ́ọ̀rì lónìí ó lè padà ṣe lọ́dà títorí èyí ò ní fi adóbùtì ẹ̀tẹ̀ bí ni mo tí ẹni tí darí ìjòkó wàá dìde ńlẹ̀ gbogbo àwọn àfọ́ wàá dìde kẹ́dé ni a wà sọ sí kolombo ẹ̀rìyà sí dákò sí ta kéènù wọ́n rí ẹsẹ̀ sọ. kí òdìdé tó yìí wò nígbà tí ẹ̀rù wà yìí dé dára dẹ́sìdé táwọn akápara wa níbi ìbírú àkápara wọn bá gẹ́yà ìwọ̀sídé nínú ìdí ẹ̀sìn káwá faraya. ayé ọ̀padà tó bú wa ilé kílẹ̀ wa fi ń kọ́ wa ẹ̀yin ga fúnra ara yín sá. so kò ọ̀rọ̀ ayé òde kò yìí o kódà mo tún láti kò yíwọ̀ yìí gbogbo ẹ̀yin àpá bó ọba ti sọ́ọ́dì ló sọ pé ẹ má bínú kó tó bá o. torí àwọn míì ń wò wá tí ìṣẹ̀lẹ̀ sì wá yàbá ọ̀rọ̀ àwọn mùsùlùmí ti wá rí àdì tó báyìí dé àbárí ní tó dẹ̀ nǹkan àwọ̀ sí tó kì í ló bínú àwa ló ń sọ̀dì tó ìlò láàgánu àwa ẹ̀kọ́ sáyà fi ń bẹ́ẹ̀ àyíkáyà ìpínlẹ̀ ló fi di wàhálà tó ń sọ̀rọ̀ ẹ̀ masman gidi. so ilẹ̀ wa jẹ́ ètò ọdún yìí ìdèdè bó pìrì ẹ wá jáwọ́ wá sí tó ṣẹlẹ̀ gẹ́dújọ́ mẹ́ta yìí ó di president Nàìjíríà ní lówó fún àwa díẹ̀ sí ẹ̀sìn president lè wọ́n rọgbìn London kò sí ní sọ pé òun ni ẹ ṣiṣẹ́ yín ọ́fíìsì yín kò ṣiṣẹ́ rẹ̀ ẹ ààrẹ ṣe ètò òun pé bó ti máa kí ẹ sí ilẹ̀ ìbílẹ̀ ẹ dáhùn pé bó ṣe jẹ́ ẹnu Wasiu ìmánì ẹni tó bá ṣe tó dùn ẹ̀ lónìí ó lè kó ṣe ìta tó dùn mọ́ lọ́la. ẹnìkan sọ fún mi láàárọ̀ yìí pé nígbà gbogbo ariwo yẹn ń lọ táwọn afá jáde ó lóun wá owó wọ́ọ̀lù rẹ̀ ó wá lọ gbé rẹ̀ sílẹ̀ kí tó ti wá fara ní tọ́ ó fi fèsì pé mùsùlùmí sì kí o ẹ̀tọ́ ọlọ́run mọ́bẹ̀yìn ni o dàtọ̀ ọlọ́run gbogbo wa náà ibi tá a fara ya déhùn náà ẹ̀dá tẹ̀sán ṣùgbọ́n bọ́ ọba sí ọlọ́run ẹni tí ọba sí lọ́run ní takò àmì ọlọ́run ẹni báyìí ti takò àmì ọlọ́run tí ó di yèbè yìí toró ti ní àlá. kàwọn ó ṣe bó kírun ó ń kírun ti sì lọ tẹ̀lé ọmọdé ọlọ́run mẹ́rù ọwọ́ kọ̀ kí ló ń kọ́ sí. ìwọ́n kò ṣe bẹ́ẹ̀ ọlọ́run náà ká ìwẹ̀ kẹfẹ́ nínú wáyé kàrọ̀ kó wọ́n kírun ní ọlọ́run ní pọ̀sẹ́sì lára wọn
Ọlọ́run náà tó bá jẹ́wọ́ mí nínú dápídà lédè. Yìí ṣe bẹ́ẹ̀ àwọn àlẹ́bí náà máa nù òyìn sọ́bìtà. Ọkàn wọn bá lọ wá wọ́n máa rẹ̀ ìhun ni àwọn òdìyẹ wa láàyè ó ti yé wa òdìdí wa lọ́rọ̀ ti yé. Ìyóò sọ́bìtà lédè náà máa nù wá ó dà wá ó sì. Ìtutù orí ọmọ jẹ́ dùrú táwọn àwọn àwo àìmùsùnsá tó pà fọlọ́ǹgá àti ìdípẹ́ o tún rẹ̀ yí fún wa. Ọgbà wọn lọ rẹ tán ọtún yẹn tó lọ ẹ̀ẹ́dá ọdún yẹn léyìí fún wa wọ́n máa dúpẹ́ ó tún ti yà yí fún wa ó tún ti yẹ léyìí fún wa. So àwọn Tijaniyya pọ̀ ní gbogbo àwọn tá a dábọ̀ fún Tijaniyya ni wọn a máa fọ́kọ̀ yìí tè wọ́n. Bàbá wa ṣé wò ní bẹ̀bí àlọ́m dáká àbí nǹkan orí ṣe lẹ́nu àdìkẹ́ àbẹ̀tọ́ dàdá wò ní dàbá àwọn adá fi kèé dé àdìbàbí Ulafah. Ọkọ̀ tó bá lè fẹ́ sọ yẹn ni ó pè wọ́n nù ó wọ̀ tó ọ̀dìbò kọ̀ ya pè wọ́n nù. Béèyàn wá máa ṣàtàkùn pé kò rí bẹ́ẹ̀ akọ abáde ní í ṣe bẹ́ẹ̀ o. Ọba lẹ́yìn ìṣáájú máa ń hùwà ká òdìdí dáhùn bá àwọn ìdí ẹ̀ ń jáde méjì dán. Tó bá rọ̀ wákà lónìí tó bá takùn yàn wà dáhà tó ti rí àtakùn yàn lára. Tó bá rọ̀ wákà lónìí tó sọ̀pọ́ọ̀tì yàn àwọn tó bí dáhà náà sọ̀pọ́ọ̀tì àwọn kà. Pọ̀ tí wọ́n bá ti dé sí ọmọ adélé kálukú ló sí. Ìṣèyàn bàbá náà tó lè ó ti sè pọ̀ látàkùn kàkà. Ẹjọ́ ọ̀dọ̀ bá ṣe àlùbábí Ulafah mọ́ra yẹn tó wá dábì. Àwọn ọba kan náà jà sí àlùbábí Ulafah ìrírí ẹ̀yìn ìrẹ́. Olùtẹ̀wá lè yé. Mọ́lá àlùbábí Ulafah ọmọ àdídẹ̀rí tó wọ́n tó tẹ̀mí ọdí àdúgbò Islam. Àdìbà ṣe báyìí. Àdìbà ṣe báyìí. So, wọ́n ní kí lọ́wọ́ ṣe ní sí rèé. Lọ́wọ́ díẹ̀ tí wọ́n á ta torí pé kí ẹ̀ tẹ̀ ọ̀gá lọ sí mi wá dé àlùfáà tó látọ̀. Ẹgbẹ́ inú ọdún mọ́ ní báyìí ìlà àìbábílá máa ń pè. Ìyá yìí wọ́n tọ́kọ̀ sí. Lẹ́ẹ̀mọ́ ní èrò dẹ̀ndẹ̀rẹ̀ ní ẹ padà ń bí bíṣẹ́. Ẹ padà ń bèèrè síbẹ̀. Ẹlẹ́wọ̀n bá ti dé sáyé ẹjẹ́ àṣìṣẹ́ pẹ̀lú ẹbí. Ká fún ní support. Àṣeyọrí tabátẹ́lì ìtàtà tó bá di tó ó kù díẹ̀ káàtó á lọ bá náà ní bàbá ẹ̀ bá kìdí àwọ̀ báyìí. Bí èsè kèyí tá a fi bá. Lọ́ fi bàjẹ́. Dèédé bọ́lọ̀ ń bá ṣe bá ìyàn lórí ọba do. Ìbọ́lọ̀ ń bá bẹ́ẹ̀ nìkan ló tọ́ bá tó sí báyìí bẹ́ẹ̀ òun ẹni ẹ̀ fọ́n ta kò mọ́ ọlọ́run ta pọ̀ tọ́ bí wàá jáde sí ọ. Nítorí ẹni tó yẹ kọ́kọ́ kílèmù ẹ̀ tó dì dájé lérí èèyàn bẹ́ẹ̀ ni ọlọ́run ò bí òun ló tẹ̀ ọmọ fọ́wọ́n ẹ̀wọ̀n fúnra ẹ̀ lọ́mọ bá mi kọ́ ṣẹ́ wá ní kí ni wọ́n ló dì ní. So tó ń bí ẹ̀gá bá ṣàṣe ìdùn ọlọ́run jáde sí. Ọkọ̀ bí mi wọ́n lọ́nà rí. Kíkó kí ọlọ́run jáde sí ní wọ́n ṣe wọ́n láyé ṣe bàbá yìí ṣe ìwọ́n ló bí ní. Ẹ̀wọ̀n ọ̀dà ni èmi ẹ̀dá mi nìyà tí ní fìdíhùn àfẹ́ pọ̀ sí báyìí. Talkless. So bọ́ọ̀lù máa ti bẹ́ẹ̀ dàdó tó bá ti bẹ́ẹ̀ dàdó máa lò bẹ́ẹ̀ èyí ò ní jẹ́ ní ìgbà sí. Àbá náà fún ẹ̀yìn àyàn nípò. Wọ́n wá ní òun tírèmù ẹ̀tọ́ kan tí wọ́n ní ọ̀rọ̀ lọ bá jà ọ́. So now eléyìí pé àwọn ọlọ́run bí dáa náà láì tẹ́fẹ̀ yìí wá. Àwọn tọ́lọ̀ ti ní agbọ́ yìí ta dàdẹ́. Àwọn tó máa kù díẹ̀ káàtó tá a nígbàgbọ́ sí i. Pẹ̀lú kankan tí ń lọ lọ́wọ́ tá a claim ọtí tẹ́ claim ní tó kó mi nílò tọ́ ẹ ti gbọ́dọ̀ claim ẹ̀. Àmọ́ tí pèsè ó lè rí ká lè tẹ̀síwájú ká lè ṣàṣeyọrí mo tó pí ìbò wa ẹ̀dá. Ńlá àwọn pẹ́ ní ìrèdà tí ò ti sọ̀kọ́ sí tí ro kankan nú ẹ̀ ní ẹ̀ àbí kankan mo mú dání bàbá Mọ̀lánà Mufti àwọn kan yín sọ̀rọ̀ ìta tá ẹjẹ́ gbogbo wọn sọ táàrò ọwọ́ tiẹ̀ àdìsáàfù táàrò òun wàláhì àdìsáàfù dáa kára àdìsáàfù rẹ̀ ó ti dàbò sí láì.